lẹ̀mí wa tó ní gbogbo ń tà ní. A ti wà pẹ̀lú ikọ̀ àti ìrìnjú ọlọ́run ọba Prophet Michael Ọlọ́runbẹ ti ìjọ God Living Ministry tó wà ní ìpínlẹ̀ Èkó ní Nàìjíríà bí. Bàbá gẹ́gẹ́ bí ìṣe wa ká tó wọnú ètò ẹ bá súre fún gbogbo àwọn olólùfẹ́ wa tí wọ́n wò wá kárí ayé. Gbogbo wa pátápátá níbikíbi tá a ti gbé ń wò wá nínú oṣù tuntun tá à ń wọ̀ lọ yìí ní orúkọ Jésù Kristi à ń wọnú ìṣerere wa lọ ni. Nínú oṣù tuntun tá a wọ̀ lọ lónìí lórúkọ Jésù Kristi tọ́dún yìí máa fi jálẹ̀ tóṣù yìí máa fi jálẹ̀ tọ́dún yìí máa fi jálẹ̀ ayọ̀ àti ìbùkún Ọlọ́run òní ó máa bá wa gbé bẹ́ẹ̀ ni yóò rí o Jésù Olúwa wa. Àmín àmín lórúkọ Jésù. Bàbá nípa ọ̀rọ̀ tẹ́ ẹ ti sọ ní ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn bí ọdún mẹ́wàá bí ọdún méje nípa pé Nàìjíríà sì máa dára ẹni Nàìjíríà pé ó ń bọ̀ wá di ilẹ̀ tó yẹ kó gbogbo ilẹ̀ àgbáyé pátá ni wọ́n máa wá láti wá bá wa ṣe bí nítorí pé Nàìjíríà yóò dára ju bó ṣe wà yìí lọ tí gbogbo ìlú yóò sì máa dùn yùngbàyùngbà táwọn orílẹ̀-èdè àgbáyé máa fi tiwa ṣàrékọ́ṣe pé ẹja Nàìjíríà báwa ṣe ń rọ́ lọ sí ìlú míì àwọn èèyàn máa wá ẹ sọ bẹ́ẹ̀ bí ọdún mẹ́jọ bí ọdún mẹ́wàá bí ọdún méje sẹ́yìn ẹ sì máa ń sọ ní gbogbo ìgbà pàápàá fún èmi ṣùgbọ́n pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ebi ń pa àwọn èèyàn bàbá ẹni kàn ló mọ̀ ebi ń pa àwọn èèyàn ṣé Nàìjíríà sì máa da àbọ̀dọ̀ ti fi kan mí hàn yín nípa ọjọ́ iwájú Nàìjíríà. Ẹ ṣe olóòtú kí n tó tẹ̀síwájú màá sọ̀rọ̀ kan pé kíṣu tó jiyàn a máa ń gúnṣu lódò ni tí wọ́n bá dẹ̀ ń gúnṣu lódò èèyàn tẹ̀ kí n nírètí pé òun tún sì máa rẹ iyán mọ́lẹ̀ láti fi kó ọbẹ̀ ẹ̀fọ́ tàbí ọbẹ̀ kórùn káfẹ́ fi jẹ iyán yẹn. So ṣe rí ọ̀rọ̀ Nàìjíríà níbi tá a ti gbédè yìí ìyanu ni ṣùgbọ́n àwọn kankan wà tẹ́ pé tẹ́ bá rí i pé mo ti ń sọ̀rọ̀ nípa pé Nàìjíríà dá nísìn pé Nàìjíríà máa kọ́kọ́ dá fún 201 years. Mo ti ń sọ nísìn a ti fẹ́ tó bí ọdún mélòó tẹ́yìn náà ti gbọ́. Ti sọ náà mo ní bí ọdún mẹ́wàá. Àsìkò yẹn ti ń súnmọ́ ẹ pé mò ń sọ̀rọ̀ kan pé kó tó rí bẹ́ẹ̀ mo ní ogun kan àkọ́kọ́ ṣẹlẹ̀ nígbà tí ogun yẹn bá ṣẹlẹ̀ mo dárúkọ àwọn. Bẹ́ẹ̀ni ẹ dárúkọ Russia ń gbà yẹn. mo dárúkọ lórúkọ Jésù ọgbọ́n yín kò ní parẹ́ Ọlọ́run á túbọ̀ gbé iléeṣẹ́ yín sókè. Ẹ rí i pé lásìkò náà mo dárúkọ pé ogun máa ti ìlú Russia jáde mo lè sọ fún yín mo sọ pé àti ìlú Arabu kan bẹ́ẹ̀ni. ẹ sà àwọn èèyàn tí wọ́n sì rán mi létí ọ̀rọ̀ yìí ní last week láti ìlú London pé bàbá ṣé máa ń gbàgbé àwọn nǹkan tẹ́yìn máa ń sọ ni so inú mi máa ń dùn nígbà tí àwọn ọ̀rọ̀ kan bá jáde tó jẹ́ pé kò ń ṣe àwòkọ́ṣe èèyàn kankan ẹ̀mí Ọlọ́run ló wí tó dẹ̀ pé ọ̀rọ̀ náà wá sí ìmúṣẹ ṣe rí ká sì máa gbàdúrà ni o lórí ọ̀rọ̀ ogun Russia tí mò ń sọ yẹn ṣe rí kò sí nǹkan kan táwọn èèyàn ṣe nǹkan ogun fún bí kò ń ṣe pé láti fi jagun òun náà ń ṣe nǹkan ogun fún àní nǹkan ogun tó ń pinnu láti jà yẹn Ọlọ́run fẹ́ kán lò ó lásìkò yìí because lílo ẹ̀ ló máa yí ọwọ́ kọ́wọ́ padà ó dàbí pé ká sọ pé irọ́ lọ fún 20 ọdún bàbá ṣe mọ̀ pé ìjọ kan báyìí òun ni òtítọ́ máa lé bá now àsìkò òtítọ́ wá ní òtítọ́ yẹn dẹ̀ ní ẹnikẹ́ni kọ́ ló máa fi hàn Ọlọ́run ló máa fi hàn ṣe rí ogun tí wọ́n ń jà yìí òun náà máa fi hàn Ọlọ́run fẹ́ tẹ̀rí àwọn orílẹ̀-èdè kan bá tí wọ́n gbà pé àwọn ti pàṣẹ nǹkan ogun agbára àwọn ti fi jẹ́ olórí tí wọ́n dẹ̀ ń dún mọ̀húrú mọ́ àwọn orílẹ̀-èdè tó kù ẹni ìkejì ni pé ìlú Nàìjíríà tẹ̀rí ìlú àṣírí ńlá ni ṣé àwọn tó máa ń sọ̀rọ̀ kan fún gbogbo ènìyàn máa ń sọ pé Nàìjíríà holy country ni láàrin gbogbo ìlú lágbàláyé Nàìjíríà ìtẹ́ ẹ̀mọ yìí ìtòjẹ́ kan máa fi lọ Saudi bẹ́ẹ̀ ṣe ń sọ pé Nàìjíríà ó ṣe bákan kò sí bákan kò bá jẹ́ pé Nàìjíríà ni àwọn èèyàn kan wá kan máa sin Ọlọ́run lásán bàbá àṣeyọrí púpọ̀ máa wà ń bẹ̀ ẹ̀rí ìtòjẹ́ kan máa fi lọ sí Israeli
bàbá tó bá yẹ pé nàìjíríà ní gbogbo akúkú dúró síta kúkú ń gbàdúrà yẹn ẹ jẹ́ mọ̀ pé ìyanu akúkú ṣẹlẹ̀ ṣùgbọ́n nítorí pé kò sẹ́nikẹ́ni tó mọ nǹkan tí nàìjíríà gan jẹ́ òun náà ṣe ń bìlíf pé bóyá ibi tí ọlọ́run wà nìyẹn èmi ò fi bẹ́ẹ̀ mọ̀ jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n àwọn nǹkan kan tí ọlọ́run fi hàn mí sà àwọn tí èrò chọ́ọ̀chì wọn pé 2 million jù bẹ́ẹ̀ lọ ọlọ́run fi ń yé mi láwọn ibì kan pé n tóun fi hàn mí yìí òun kò fi hàn ẹnikẹ́ni dàsí pé irú máa ń fojú pé pẹ̀lú irú àwọn bàbá báyìí irú àwọn èèyàn báyìí tí wọ́n lórúkọ ńláńlá tí sọ tí wọ́n pọ̀ káàkiri àgbáyé. ayé lèèyàn máa ń wò bẹ́ẹ̀ yẹn ayé ló máa ń wò pé èèyàn kan ló lágbára àbí ló wà nípò ibi tí àṣírí ọlọ́run máa ń wà kò sí ẹ̀dá tó mọ̀ ọlọ́run fúnra rẹ̀ ló mọ ibi tí àṣírí ẹ̀ wà kò dẹ̀ ní ọlọ́run ló máa ń pọ́n ibẹ̀ lé ibẹ̀ òkè fẹ́ bẹ́ẹ̀ jọ àwọn èèyàn lójú àfàwọn tó bá wà nínú ẹ̀mí náà lè rí nǹkan ẹ̀mí ti ọlọ́run so nítorí náà ọlọ́run ti fi àwọn nǹkan kan hàn mí tó jẹ́ nǹkan kàyéfì lórí orílẹ̀-èdè yìí àti ọ̀la ẹ̀ ṣe rí ó dàbí pé orílẹ̀-èdè yìí ni ó jẹ́ kí ó jẹ́ àkúnlẹ̀ bọ gbogbo àgbáyé ṣùgbọ́n tí ó rí bẹ́ẹ̀ ìdí tí ó fi rí bẹ́ẹ̀ kò sí ní tí mo mọ̀ ń pa ẹ̀ ṣùgbọ́n ọlọ́run wá fi ń yé mi pé ó ń padà bọ̀ wá rí bẹ́ẹ̀ nítorí pé ó sì máa di ìgbà kan tí àwọn èèyàn máa sọ pé ẹ jọ̀ọ́ ẹ mú wa lọ sórílẹ̀-èdè yẹn níbi tí wọ́n mọ̀ fúnra wọn mọ̀ bẹ̀ ṣùgbọ́n a máa sọ fún ọmọ orílẹ̀-èdè pé ẹ jọ̀ọ́ ẹ mú wa lọ sórílẹ̀-èdè yẹn a fẹ́ darapọ̀ nítorí tó bá mú wa lọ ó dà pa yìí àgbà wa àwọn èèyàn sì máa fi orílẹ̀-èdè nàìjíríà yìí wọ́n máa fi gbàdúrà. ohun tẹ́ ẹ rí ń gbà yẹn kò tí ì yí padà náà. nǹkan tí mo rí ń gbà yẹn kò tí ì yí padà o nǹkan tó kàn kù ní pé àdúrà lọ́sàn-án lóru nítorí pé kí àwọn nǹkan yìí tó rí bẹ́ẹ̀ mò ń sọ̀rọ̀ nípa àwọn òjò kan tó ń rọ̀ nísìnyí òjò yẹn ò ń ṣòjò lásán o mi kúkú fẹ́ kàn sọ pé ojú ẹ̀ sàn o ṣùgbọ́n òjò yẹn ò ń ṣòjò lásán òjò yẹn máa rọ̀ ní gbogbo àgbáláyé ni ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè lòjò yẹn máa rọ̀ tó yẹ pé omi máa kọjá nǹkan tán lérò bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ní orílẹ̀-èdè nàìjíríà yìí àdúrà ló ń tẹ́wọ́ àwọn nǹkan kan ṣẹlẹ̀ àwọn ìjà kan sì máa ṣẹlẹ̀ tí ìjà yẹn tẹ́ pé kò ní pẹ́ tó máa parí ọwọ́ agbára ọlọ́run máa kápá ẹ̀ nítorí pé ọlọ́run fẹ́ yẹ kí nǹkan kó ṣègbè púpọ̀ ṣùgbọ́n ìjà tó ń ṣẹlẹ̀ lágbàáyé yẹn àfi kí gbogbo àgbáyé máa gbàdúrà torí ìjà yẹn máa tún padà rú jáde ẹ̀rí tó jẹ́ pé ó máa fẹ́ kọlura wọn tá a fẹ́ dán agbára wò ẹ̀rí lẹ́yìn tí wọ́n bá dán agbára wò yẹn ọlọ́run máa tẹrí ìlú mẹ́ta kan bá tó ní agbára lágbàáyé láti gbé ògo padà wá sí ilẹ̀ aláwọ̀ dúdú ọ̀rọ̀ tí mò ń sọ yìí sà ó dìgbà tó bá rí bẹ́ẹ̀ káwọn èèyàn tó dìde kan tó yin ọlọ́run ó kàn jẹ́ pé kò ń ṣe lẹ́yìn mi ojú mi báyìí náà làwọn èèyàn máa yin ọlọ́run lé lórí ẹ̀rí kò ń ṣọ̀rọ̀ tẹ́ pé prophet yẹn sọ kó tó lọ ọlọ́run sọ fún mi pé lójú mi gangan báyìí làwọn ọ̀rọ̀ náà yóò ṣẹ lórí orílẹ̀-èdè nàìjíríà yìí ẹni tọ́lọ́run fẹ́ lò òní mi ò tí mọ̀ ṣùgbọ́n èmi àti ẹ̀yin ọlọ́run fẹ́ lò wá lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ jẹ́ ká máa gbàdúrà fún orílẹ̀-èdè yìí kíkan orílẹ̀-èdè yìí máa dáa gbogbo ẹ̀yin ọmọ orílẹ̀-èdè yìí níbikíbi tẹ́ ti ń gbọ́ mi ẹ gbàdúrà kí májẹ̀mú yẹn ṣẹlẹ̀ ìjà kan tó tún ṣe ń bọ̀ yìí kíjà yẹn kọ́lọ́run má jẹ́ kó affect nàìjíríà kọ́lọ́run paná ìjà yẹn ìjà kan tó tún fẹ́ rú ní abẹ́ nínú ilé kí ọlọ́run bá wa parí náà bí ìjà yẹn bá tilẹ̀ wáyé kó má pọ̀ kọ́lọ́run paná ìjà náà so lórúkọ jésù ọ̀run apaná ẹ̀ orílẹ̀-èdè yìí ó máa padà dára fún wa èmi àti ẹ̀mí wa ò ní sọnù tí orílẹ̀-èdè yóò fi dáa tá a ó fi witness pé bó ṣe dáa tá a dẹ̀ máa jèrè ẹ̀ lórúkọ jésù. àmín lórúkọ jésù lójú tèmi àti ẹ̀rọ ní nàìjíríà yóò ti dára kò ní jẹ́ lẹ́yìn wa gẹ́gẹ́ bí ojú náà ti sọ orí ìtàn nígbà àwọn yẹn lè pín sí fún ìtọ́sọ́nà ẹ̀bẹ̀ àdúrà nǹkan tí ò yé wọn ìtúsílẹ̀ lọ́wọ́ ogun ayé nígbà náà lè pín sí. ẹ pè mí sórí nọ́mbà yìí 070-360-387-57. ẹ bá a pè lẹ́ẹ̀kan sí i. 070-360-387-57. nọ́mbà ayọ̀ tiẹ̀ náà nìyẹn tètè pé wòlíì ni ó gbé ó dàbọ̀.